ìyá yìí bínú pa ọmọ ẹ̀ nítorí ó kọ̀ láti fẹ́ ọkùnrin tó fẹ́ kó fi ṣe ọkọ. Obìnrin ará ìlú Hyderabad lórílẹ̀‐èdè India, arábìnrin Mote Jangama ti fọwọ́ ara ẹ̀ rán ọmọ ẹ̀ obìnrin Bragavi ẹni ọdún 19 lọ sọ́run àpàpàǹdodo lọ́jọ́ ajé Monday ọjọ́ 18 oṣù kẹta ọdún yìí nínú ilé wọn tó wà ní agbègbè Ibrahimpatnam tó wà lábúlé Dundumailaram lẹ́yìn tí ìyá ọmọ yìí bá a pẹ̀lú ọ̀rẹ́kùnrin ẹ̀ nínú ilé. Gẹ́gẹ́ bí ìròyìn táwọn ọlọ́pàá agbègbè náà fi síta lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ 20 oṣù yìí, lẹ́yìn tí Mote lu ọmọ ẹ̀ nílùkulù tán ló fi ìró táwọn obìnrin máa ń ró sáré fún un lọ́rùn pa. Wọ́n ní obìnrin yìí fẹ́ yí ọ̀rọ̀ náà, ariwo pé fúnra olóògbé ló para ẹ̀ ló sì ń pa. Àmọ́ àpá tó wà ní gògóńgò ọmọ náà fi hàn pé wọ́n fún ọmọbìnrin tó ń kàwé níléèwé aládàáni Diskunaga yìí lọ́rùn pa ni. Wọ́n ní láàárọ̀ ọjọ́ Monday yẹn bàbá olóògbé yìí ọ̀gbẹ́ni Àìláyà kúrò nílé lọ síbi iṣẹ́ nígbà tí arábìnrin Jangama àti ọmọ wọn ọkùnrin gba inú oko wọn lọ tó sì ṣẹ́kù Bragavi nìkan sílé. Ní nǹkan bíi aago kan ọ̀sán ni Jangama padà darí sílé, àmọ́ nítorí bó ṣe bá Bragavi tó ń bá ọ̀rẹ́kùnrin rẹ̀ sọ̀rọ̀ bíi nínú, nítorí bẹ́ẹ̀ ló ṣe fa ìbínú yọ tó sì ń sọ̀rọ̀ burúkú sí ọmọ ẹ̀. Ní kété tí ọ̀rẹ́kùnrin fojú kan màmá olólùfẹ́ ẹ̀ lòún bẹ́ lugbó láti lọ sọ fún àbúrò ọ̀rẹ́bìnrin ẹ̀. Nígbà tí àbúrò yóò délé, wọ́n ti tilẹ̀kùn pa láti ẹ̀yìn. Ojú wíńdò ló ń gbà wo nǹkan tó ń ṣẹlẹ̀. Níbẹ̀ ló ti rí màmá ẹ̀ tó wọ̀yá àjà pẹ̀lú Bragavi tó sì ń gbìyànjú láti fi gèlè rẹ̀ fún un lọ́rùn pa. Eré ni àbúrò yẹn bá lọ síbi ilẹ̀kùn tó ń kàn án pẹ̀lú agbára. Nígbà tí màmá wọn máa ṣílẹ̀kùn, ẹkún ló sun jáde pé Bragavi ti ṣubú lulẹ̀ àti pé ìró so mọ́ ọ lọ́rùn lásìkò tó ṣubú. Ọmọkùnrin yìí ló sáré fọ̀rọ̀ náà tó àwọn mọ̀lẹ́bí wọn létí. Dókítà ìbílẹ̀ kan táwọn yẹn sáré mú wá ló sọ ọ́ di mímọ̀ fún wọn pé ọmọbìnrin náà ti kú. Wọ́n ṣàlàyé síwájú sí i pé nínú ẹjọ́ tí ọmọkùnrin náà mú wá síwájú àwọn ọlọ́pàá Ibrahimpatnam nírọ̀lẹ́ ọjọ́ Monday, ẹ̀sùn ìpànìyàn làwọn agbófinró fi sínú àkọsílẹ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ ìwádìí lójú ẹsẹ̀. Àwọn ọlọ́pàá ní ó ti pẹ́ tí Jangama tí í ṣe ìyá Bragavi ti pọ́n ní dandan fún un láti fẹ́ ọkùnrin kan tó jẹ́ ìbátan wọn, àmọ́ tí ọmọbìnrin náà kọ̀ jálẹ̀ pé ọ̀rẹ́kùnrin òun táwọn jọ ń ṣe wọléwọ̀de lòun máa fẹ́, àgàgà nítorí bí ọmọkùnrin náà ṣe wà nípò kan náà pẹ̀lú àwọn láàrin àwùjọ. Wọ́n ní wọ́n ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí tipẹ́, nítorí bẹ́ẹ̀ nìyá yìí ṣe gbé ìbínú wọ̀ lọ́jọ́ ajé tíṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tó rí ọmọ rẹ̀ pẹ̀lú ọmọkùnrin ọ̀hún. Èyí ló mú kó gbómi ìjà kaná pẹ̀lú ẹ̀ tó fi di pé ó pa á. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá ti ju Jangama sí àtìmọ́lé wọn gẹ́gẹ́ bí ìwádìí ti ṣe bẹ̀rẹ̀, ọ̀gbẹ́ni Àìláyà tí í ṣe ọkọ obìnrin yìí yarí pé ìyàwó òun kọ́ ló pa ọmọ àwọn. Ó ní bí ọmọkùnrin yẹn ṣe fojú gan ni ìyàwó mi ló sá lọ. Ọmọ mi ò lè gbápá gbẹ́sẹ̀ ní gbogbo ìgbà tí màmá ẹ̀ wọlé, nítorí bẹ́ẹ̀ ni ìyá ẹ̀ gangan ṣe dákú. Ó ṣeé ṣe kí ọmọkùnrin yẹn ti ṣe nǹkan fọ́mọ mi ni. A ò lòdì sí àjọṣepọ̀ àárín Bragavi àti ọmọkùnrin yẹn, àbí báwo ni ìyá ṣe máa pa ọmọ bíbí inú ẹ̀? Ṣá o, ìgbákejì kọmíṣánná ọlọ́pàá agbègbè náà, Sunita Reddy, ti ní ẹ̀sùn ìpànìyàn ní ẹjọ́ tó wà nílẹ̀ yìí. Gbogbo àwọn tí wọ́n fura ọ̀rọ̀ náà sí làwọn yóò sì fọ̀rọ̀ wá lẹ́nu wò bí ìwádìí bá ti gbéra sọ. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.